lákọ̀ọ́kọ́ náà ká tó fìdí ẹgbẹ́ lélẹ̀ a gbọ́dọ̀ ṣe ìwádìí ká mọ irú ẹgbẹ́ tí onítọ̀hún wà. Lẹ́yìn tá a bá ti wá mọ irú ẹgbẹ́ tí onítọ̀hún wà, ó lè jẹ́ ẹgbẹ́ kan, ó lè jẹ́ bóyá tó affiliate mọ́ ẹgbẹ́ méjì, ṣùgbọ́n ẹgbẹ́ kan ṣoṣo láì jẹ́ orísun ẹgbẹ́. Ẹja jọ gbọ́. Ẹ̀fà pèrè tẹ̀dí. Ẹja jọ gbọ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ mèrè òun la mú wá. Bẹ́ẹ̀ òtítọ́ ni bẹ́ẹ̀. Ó tún kí yín pé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè. Episode 96 ni eléyìí tí a mú wá lónìí. Kí lohun tí a mú wá? Tàbí kí ni ohun tí mo fẹ́ bá yín sọ? Ọba Àṣàgbèmí Tèmíadára, Aríwàjoyè, Fàṣàgbadé kínní, Àmọ̀tẹ́kùn kejì, Ẹrújẹjẹ ti ìlú Àkókó, ọba àṣà àgbáyé. Mo kí yín pé a kú bí àsìkò yìí ṣe rí. Bó ṣe ń le ní gbogbo ìlú pátá kò ní le mọ́ èmi àti ìwọ tí ò ń wò mí. Tó bá jẹ́ pé òní ni ìgbà àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ rí ètò yìí wò, ẹ lọ sí orí YouTube channel Ọba Àṣà Àgbáyé. Ẹ kàn táìpù Ọba Àṣà Àgbáyé tàbí kí ẹ táìpù àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè. Ẹ lè ní àǹfààní àti wo gbogbo episode tí a ti ṣe sẹ́yìn látòrí episode 1 títí dé episode 96 èyí tí a ń ṣe yìí. Pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún àṣà tá a ti ṣe, ọdún ìṣẹ̀ǹbáyé tá a ti ṣe, pàápàá oríṣiríṣi ọdún ẹgbẹ́ eléyìí tá a ṣe ní orílẹ̀-èdè yìí àti èyí tá a ṣe ní orílẹ̀-èdè Trinidad, Brazil àti bẹ́ẹ̀ lọ. Mo sì tún fẹ́ eléyìí kí wa pé a kú ìmúra ọdún Odò Ìjà International Water Festival eléyìí tó máa wáyé ní on the 5 and 6 ní ọdún yìí. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, ẹ́písòdù tí òní mo ti mú irú ẹ́písòdù tó farapẹ́ wá, bó tilẹ̀ jẹ́ pé ní èdè Gẹ̀ẹ́sì, English version ni àfihàn ṣe. Tọ́píkì òní òun ni fífi ìdí ẹgbẹ́ lélẹ̀ tàbí ká pè ní òjò ẹgbẹ́ tàbí ká pè ní ẹgbẹ́ initiation, ṣùgbọ́n lédè tiwa ń bí fífi ìdí ẹgbẹ́ lélẹ̀. Àwọn míì wọ́n sọ pé fífi òjò ẹgbẹ́ lélẹ̀. Eléyìí tí ìbáwù tí ẹ bá pè ọ̀rọ̀ kan náà ni a ṣe ń tọ́ka sí. Ẹgbẹ́ initiation ó jẹ́ ohun tó dáa gan, ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwa oníṣẹ̀ṣe tàbí kí n pera wa ní àwa ẹlẹ́gbẹ́, àwa bàbá ẹgbẹ́, àwọn ìyá ẹgbẹ́, ọ̀pọ̀lọpọ̀ tí ẹnikẹ́ni bá dé ọ̀dọ̀ wọn, wọ́n ní kán lọ fìdí ẹgbẹ́ lélẹ̀. Tẹ́nibọ̀dì bá dọ̀dọ̀ wọn, wọ́n ní kán lọ fìdí ẹgbẹ́ lélẹ̀. Gbogbo ènìyàn kọ́ ni ó gbọ́dọ̀ fìdí ẹgbẹ́ lélẹ̀, ṣùgbọ́n àwọn ìpèníjà kan wà. Ó ṣeéṣe kó wú èèyàn ó lè wò èèyàn kéèyàn sọ pé mo fẹ́ kí n ní òjò ẹgbẹ́, mo fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀. Ẹni tó bá di ìdí wò á mọ̀ yìí pé òun nídìí láti take care ẹgbẹ́ yẹn dáadáa. Ṣùgbọ́n àwọn ìṣòro kan wà tó lè fà á kí a fi ní, pàápàá irú àwọn tó bá wá sọ́dọ̀ mi, a ní ojú ìṣòro téèyàn lè ní kí tó sọ pé lọ fi ìdí ẹgbẹ́ lélẹ̀. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Mo máa dárúkọ àwọn ìṣòro tí ó lè fà á ká ní pé tá a fi lè sọ pé kí èèyàn lọ fi ìdí ẹgbẹ́ lélẹ̀. So ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn á tún bá wọn sọ dáadáa, bá irú ẹni tó fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ sọ dáadáa pé fífìdí ẹgbẹ́ lélẹ̀ yìí ó jẹ́ ohun tó dáa tó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ ohun tí ó lè fi òpin sí ìpèníjà, ṣùgbọ́n o gbọ́dọ̀ mójútó fífìdí ẹgbẹ́ yẹn lélẹ̀ dáadáa. Kì í ṣe pé wàá kàn fìdí ẹgbẹ́ lélẹ̀, wàá gbàgbé ẹgbẹ́ yẹn sí ibi tí o fìdí ẹ̀ lélẹ̀ sí. So tí ó yẹ kí ó rí bẹ́ẹ̀. Eléyìí lè fa ọ̀pọ̀lọpọ̀ ìṣòro sínú ayé ènìyàn. Gbogbo ibi orílẹ̀-èdè tí ìbáwù tí ẹ̀ bá máa ti wò mí lọ́wọ́ báyìí,
àwọn kọ̀ọ̀kan wà tí à ń rí pàápàá ní orílẹ̀-èdè Brazil. Orílẹ̀-èdè Brazil ni eléyìí tí mo fẹ́ sọ ti ló ti wọ́pọ̀. So tí wọ́n kẹ́kọ̀ọ́ lórí fífìdí ẹgbẹ́ lélẹ̀, wọ́n á kàn wá àwọn ajagunà, àwọn kan lẹ̀ ń kó lọ, wọ́n kàn gé àtòrìn, ọ̀pá àtòrìn tí àwọn ẹlòmíín pè ní ùsán yẹn, àwọn egúngún ló ní ìsán. So but àtòrìn táwa ń lò ta fi ń di ajagunà, ẹlòmíín á kàn gé àtòrìn yẹn, ó lè gé 7, ó lè gé 9, ó lè gé 16, ẹlòmíín á lè máa gé 21. tó bá ti dì í pọ̀, ẹgbẹ́ ti dé nìyẹn, tí ó sì rí bẹ́ẹ̀. Eléyìí ò rí bẹ́ẹ̀ rárá. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ ìmèrè. Ẹgbẹ́ ju pé ká kàn kó àtòrìn jọ, ṣèbí kọ́kàn dín kán gé kán ti fi wọn sáìsì orókún. Ẹlòmíì wá ọ̀nà 3 péré gan ló máa fi okùn di àtòrìn. Wọn ni ẹgbẹ́ dé nìyẹn, ajagunà dé nìyẹn. Ẹgbẹ́ jù bẹ́ẹ̀ lọ, ẹgbẹ́ jù bẹ́ẹ̀ lọ. Àtòrìn yẹn mo máa ṣe àwọn àlàyé kankan bí a ṣe máa ń ṣe. Ẹ jẹ́ kí n máa fi eléyìí kí gbogbo ẹ̀yin ìyá lórìṣà, bàbá lórìṣà, ẹ̀yin ìyá ẹgbẹ́, bàbá ẹgbẹ́, gbogbo ẹ̀yin babaláwo tí ẹ̀ ń di ẹgbẹ́, tẹ̀ ń fìdí ẹgbẹ́ lélẹ̀ fún yàn. Mo ṣe bọrúbọyè ńbẹ̀. Pàápàá gan agbẹ́pẹ́ àwọn àfáà gan ti ń fi ìdí ẹgbẹ́ lélẹ̀. Torí ẹnìkan client mi kan sọ pé ọ̀dọ̀ àfáà kan ni òun ló bá òun fi ìdí ẹgbẹ́ lélẹ̀. Kódà wọ́n sọ pé àwọn wòlíì kan náà ń fìdí ẹgbẹ́ lélẹ̀. Èmi ò ní pé anybody tó bá nímọ̀ nípa nǹkan náà ló lè ṣe, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́ ìmọ̀. Kò ní jẹ́ pé eléyìí tá a kàn máa gbọ́ lórí yálà bóyá lórí online, so bóyá fídíò kan láti rí, àwa náà ti lè ṣe nìyẹn. Ẹ jẹ́ ká nímọ̀ ń pa ẹ̀, ẹ jẹ́ ká nímọ̀ ń pa ẹ̀. So bí a ṣe lè fìdí ẹgbẹ́ lélẹ̀ fún ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń bú mi pé ọba àṣà, ohun tó yẹ ká máa fi jẹun, òun ló ń tú àṣírí wa jáde. Kí àwọn èèyàn lè ní ìmọ̀, káwọn èèyàn lè ní ìmọ̀, bọ̀ tó ní ojú ibi tí a lè sọ gbogbo ẹ̀, ṣùgbọ́n a máa sọ ní ìwọ̀nba táwọn ènìyàn tí ò mọ̀ ń pa ẹ̀ tí wọ́n ní fi ṣìnà. Ẹnìkan ni ó ní wọ́n fìdí ẹgbẹ́ lélẹ̀ fún òun. So ìgbà tí wọ́n fìdí ẹgbẹ́ lélẹ̀ fún, nítorí pé ẹnìyẹn ti wo fídíò mi, so ẹni tó tẹ̀ fìdí ẹgbẹ́ lélẹ̀ fún kò ṣèwádìí irú ẹgbẹ́ tó wà. Ó wá sọ pé ó yẹ kẹ́ ṣe ìwádìí irú ẹgbẹ́ tí òun wà, kẹ́ lè mọ ẹgbẹ́ tí ẹ máa fìdí ẹ̀ lélẹ̀ fún òun. Ṣé wá rí pé client ló tún kọ́ àwa tí a wà nídìí nǹkan. So irú àwọn nǹkan wọ̀nyí ni a fi ń ṣe àwọn fídíò wọ̀nyí. Tí a bá fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ fún èèyàn, gbogbo everybody pátápátá ni mo fẹ́ kí ẹ ní ìmọ̀ nípa nǹkan yìí. Kì í ṣe pé bóyá mò ń tú ìdí ayé wò, ṣùgbọ́n mo fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn má bàa máa jìn sínú ọ̀fìn. Because irú ẹni tó jẹ́ bóyá ẹgbẹ́ ìlérí ọmọ ni, ìyẹn ìlérí tìdí ọ̀gẹ̀dẹ̀, tí wọ́n lọ fìdí alára gbólélẹ̀ fún, automatically wọ́n ti yọ kúrò nínú ẹgbẹ́ tó wà, wọ́n ti lọ fi sínú ẹgbẹ́ míì nìyẹn. Gbogbo dandan ni kí ọ̀rọ̀ onítọ̀ máa fèsì ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. Bóyá ẹni tí ó jẹ́ ẹgbẹ́ inú omi, bóyá ọ̀kan nínú ẹgbẹ́ omi, bóyá ẹgbẹ́ rémèrèké tàbí ẹgbẹ́ màlòkun tàbí ẹni ẹgbẹ́ tó wà nínú omi. So tí wọ́n wá lọ sọ pé ẹgbẹ́ òfurufú ni ẹgbẹ́, tí wọ́n lọ fìdí ẹgbẹ́ òfurufú sílẹ̀ fún, kéèyàn tó tà tí inú omi fò lọ sí òfurufú, ṣe rí pé iṣẹ́ gidi láà ṣe. So lákọ̀ọ́kọ́ náà ká tó fìdí ẹgbẹ́ lélẹ̀, a gbọ́dọ̀ ṣe ìwádìí ká mọ irú ẹgbẹ́ tí onítọ̀hún wà. Lẹ́yìn tá a bá ti wá mọ irú ẹgbẹ́ tí onítọ̀hún wà, ó lè jẹ́ ẹgbẹ́ kan, ó lè jẹ́ bóyá tó affiliate mọ́ ẹgbẹ́ méjì, ṣùgbọ́n ẹgbẹ́ kan ṣoṣo láì jẹ́ orísun ẹgbẹ́ ẹ̀. Now tí wọ́n bá fẹ́ fìdí ẹgbẹ́ ẹ̀ lélẹ̀, ẹgbẹ́ tó jẹ́ orísun ẹ̀ yẹn ni wọ́n máa fìdí ẹ̀ lélẹ̀ fún ẹ. Wọ́n wá lè pe ẹgbẹ́ ẹ tí o tún affiliate mọ́, wọ́n lè pè sínú ìkòkò ẹgbẹ́ yẹn, so that by the time tó bá fẹ́ kẹ́ wọn, tó fẹ́ fún wọn lóúnjẹ, tí wọ́n bá pè é, tó bá pè é, wọ́n á lè tètè gbóhùn ẹ̀, tàbí ẹni tó bá bá ẹ wà nídìí ẹ̀, tó bá pè é, tó lè pe orúkọ ẹ̀, á lè tètè dáhùn. So ní àkọ́kọ́, fífìdí ẹgbẹ́ lélẹ̀ kì í ṣe pé
wọ́n ṣẹ̀yìn ní ṣètì ẹ̀ sínú ẹgbẹ́ rárá, àtọ̀run ló ti mú ẹgbẹ́ ẹ̀ wá. Ṣùgbọ́n bóyá láì tọ́jú wọn tó, láì tẹ́kí àwọn tó, ọ̀pọ̀lọpọ̀ gan ò ní ìgbàgbọ́ pé àwọn ní ẹgbẹ́ báwọn jẹ́ ẹlẹ́gbẹ́. So nígbà tí o bá ti tọ́jú ẹgbẹ́ yẹn tó, so ó ṣeéṣe kẹ́gbẹ́ gan náà wá máa wò ẹ́ ìran, tàbí kó o ti jẹ àwọn nǹkan ìwọ̀ kẹ́gbẹ́ wá kọ́ ìyìn sí ẹ. Now tí irú àwọn nǹkan wọ̀nyẹn bá ti happen, kò sí bí wàá ṣe pariwo ẹgbẹ́ ẹ tó wọn ò ní gbóhùn ẹ mọ́, torí wọ́n ti jìnnà sí ẹ. Ìdí nìyí tí a fi ń sọ pé kí èèyàn fìdí ẹgbẹ́ lélẹ̀. Tó bá fìdí ẹgbẹ́ lélẹ̀, ó ti pè wọ́n kán close mọ́ ẹ. Even though tó bá ti fìdí ẹgbẹ́ lélẹ̀, bóyá ọ́fíìsì sílẹ̀ Nàìjíríà wà nílùú òyìnbó, tó bá pè wọ́n wá gbóhùn ẹ, nítorí pé àárín ìwà àti ẹgbẹ́ ẹ ti wá súnmọ́ ara yín. So ìdí tí wọ́n máa fi ń fi ìdí ẹgbẹ́ lélẹ̀, mo dẹ̀ sọ fún yín pé ó ní àwọn ìṣòro tí ó tún lè fà á tí wọ́n fi sọ pé compulsory lọ fìdí ẹgbẹ́ lélẹ̀. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ ìmèrè. Ọ̀rọ̀ ẹgbẹ́ fẹ́ dàbí ọ̀rọ̀ Ifá ni. Anybody tó bá wù òun ló lè tẹ Ifá. Then ó dẹ̀ tún ní àwọn ìṣòro kan tí wọ́n fi sọ pé dandan kí o lọ tẹ Ifá. Pé títẹ Ifá ẹ òun ló lè bá ẹ ṣẹ́gun ìṣòro yìí. Títẹ Ifá ẹ ló lè fi òpin sínú ìṣòro yìí. So bí ọ̀rọ̀ ẹgbẹ́ ṣe rí nìyẹn. Kì í ṣe pé àkànwò pé torí ẹgbẹ́ kì í ṣe òòṣà, bí mo ṣe ń sọ pé ẹgbẹ́ kì í ṣe òòṣà. Ṣùgbọ́n báwo ni a ṣe máa ń, kí ni àwọn ohun tí a fi ń kí ni àwọn ohun tí a fi ń fìdí ẹgbẹ́ lélẹ̀? Àwọn ohun tí a fi ń fìdí ẹgbẹ́ lélẹ̀, bó àtòrìn tí àwọn kan mọ̀ sí ùsán, òun náà wà lára ẹ̀. Ó ní ojú ẹgbẹ́ téèyàn máa fi lélẹ̀, ó nídìí ẹgbẹ́ téèyàn máa fi lélẹ̀, tí wọ́n á fi lo àtòrì 7 tàbí 9 tàbí 16 tàbí 21. Kì í kàn ṣe anybody ni wọ́n lè lò fún. A ní irú ẹgbẹ́ tí wọ́n fẹ́ fìdí ẹ̀ lélẹ̀, a dẹ̀ ní ipò tẹ́ni yẹn wà nínú ẹgbẹ́ yẹn ká tó lè lo nǹkan yẹn, ká tó lè lo àtòrì yẹn. Òun ló máa determine bóyá 7 ni a máa lò fún ẹni yẹn, bóyá 9 la máa lò fún ẹni yẹn, bóyá 16 la máa lò tàbí 21 la máa lò. Ó dẹ̀ ní size tó gbọ́dọ̀ wà. Lẹ́yìn àtòrì yẹn, aṣọ, ó ní oye aṣọ tó máa wà ńbẹ̀. Ẹlòmíì lè wí pé ó lè ṣeéṣe kó jẹ́ aṣọ dúdú tàbí aṣọ dúdú funfun pupa. Rárá o. Aṣọ oríṣi 7 òun ló máa wà ńbẹ̀. Aṣọ oríṣi 7, ṣùgbọ́n tí mi ní dárúkọ àwọn tó kù nínú aṣọ yẹn. Aṣọ oríṣi 7 òun ló máa wà nínú tí wọ́n fẹ́ fi di ùsán yẹn. Kó tó di pé wọ́n lo aṣọ yẹn gan kọ́, kí ni wọ́n pè é, ajagunà tá à ń dì, àtòrì yẹn, ó lóye ìyẹ́ tó máa wà ní ara àtòrì yẹn kó tó fi aṣọ sí rárá. Nígbà tí wọ́n bá ti ń fi òwú dúdú àtòwú pupa yírí dì, bó bá ṣe mú àtòrì kínní, ó ní ìyẹ́ tó máa fi sí. Wọ́n á tún mú ìkejì, ó ní ìyẹ́ tó máa fi sí. Ìyẹ́ yẹn 7 ni ìyẹ́ yẹn. Ìyẹ́ oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ni òye ẹyẹ oríṣi 7 ni. Òun ni wọ́n máa lò. Tó bá ti pé oríṣi 7 yẹn ni wọ́n ṣẹ̀ máa fi òwú dúdú àtòwú funfun dì í. Lẹ́yìn tí wọ́n bá ti dì í, àwọn kan lè máa wò pé bóyá ìyẹ́ adìyẹ wà ńbẹ̀. Kò sí ìyẹ́ adìyẹ ńbẹ̀ o. Ìyẹ́ oríṣi 7. Lẹ́yìn tí wọ́n bá ti dì í tán, wọ́n wá tẹ́ àwọn aṣọ yẹn sílẹ̀. So aṣọ kìíní, aṣọ kejì, aṣọ kẹta, aṣọ kẹrin, aṣọ karùn-ún, aṣọ kẹfà, aṣọ keje, aṣọ oríṣi 7 ni. Lẹ́yìn yẹn, ó ní owó ẹyọ àìlú nú o. Owó ẹyọ àìlú yẹn ó dẹ̀ ní oye tó gbọ́dọ̀ jẹ́. Ó ní oye tó gbọ́dọ̀ jẹ́. Ó ní àkèré, ó ní kọ̀ǹkọ̀, ó ní ìwẹ́, ó ní eku, ó ní ẹja, ó sì ní oye tó gbọ́dọ̀ jẹ́ tí ó máa wà ńbẹ̀. Then ó dẹ̀ tún ní àwọn nǹkan 3 kan tí wọ́n á tún fi sí kí wọ́n ṣẹ̀ tó wá gbé ajagunà yẹn sí, kí wọ́n ṣẹ̀ tó di òun àti ajagunà yẹn mọ́ra wọn. So òun ló máa jẹ́ kí tó bá di correct ajagunà tó bá complete, ìdí ẹ̀ máa tóbi. Àwọn ohun tí wọ́n ti dì sí ìsàlẹ̀ yẹn, òun ló jẹ́ kí ìdí ẹ̀ tóbi ju òkè lọ. Lẹ́yìn tí wọ́n bá wá ti dì í tán, ó tún ní nǹkan tó pè ní abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀, ó tún ní size, ó dẹ̀ ní oye tó gbọ́dọ̀ jẹ́ tí wọ́n máa kì sí ní ìdí. Ṣé wá rí pé àwọn kan wọ̀nyẹn yàtọ̀ sí pé kákàn di àtòrìn lọ́nà 3, wọ́n ní pé wọ́n fìdí ẹgbẹ́ lélẹ̀. Kò sí nǹkan kan ńbẹ̀, kò sí ẹgbẹ́ ńbẹ̀. So lẹ́yìn tí wọ́n bá ṣe tán, tí wọ́n bá ti wá ṣe tán tí ajagunà ti dúró, jagun aṣọ tó ti dúró,
lẹ́yìn eléyìí ìwọ́n á ṣe wá ewé, ó ní oye ewé tó gbọ́dọ̀ jẹ́, ṣùgbọ́n tí wọ́n bá kó gbogbo ewé yẹn jọ tán, ewé awẹ́dẹ́ gbọ́dọ̀ wà ńbẹ̀. Lẹ́yìn tí wọ́n bá kó gbogbo ewé yẹn jọ, ó ní oye ewé yẹn, ewé awẹ́dẹ́ compulsory ni ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Lẹ́yìn tí, fún àpẹẹrẹ, fún àwọn tó bá jẹ́ ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀, ó ní aṣọ oríṣi méjì tí wọ́n máa gbà lára ọ̀gẹ̀dẹ̀. Aṣọ àkọ́kọ́ tó jẹ́ aṣọ gidi, tó jẹ́ aṣọ ẹgbẹ́ tí wọ́n ti fi sí ìdí ọ̀gẹ̀dẹ̀, òun náà wà lára aṣọ tó sì máa lọ sí Ajagunà kan tó di pé ó di Ajagunà. Aṣọ orí ọ̀gẹ̀dẹ̀ náà ó dẹ̀ gbọ́dọ̀ wà lára ewé tí wọ́n máa fi wẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ ẹgbẹ́ ìrókò, aṣọ ara ìrókò náà gbọ́dọ̀ wà lára aṣọ tí wọ́n fi ṣe kéétàsì. Then èpo igi ńlá, ewé igi ńlá náà dẹ̀ gbọ́dọ̀ wà lára ewé náà tí wọ́n á fi wẹ̀ ẹ́. Bó ṣe lọ bẹ́ẹ̀ nìyẹn. So now lẹ́yìn eléyìí wọ́n á gbé ewé yẹn, tó bá gbé ewé yẹn tí òun sì ń ṣe pé ẹlòmíì lè mix omi àtọtí, ẹlòmíì ó dẹ̀ lè jẹ́ odidi ọtí nìkan ló máa fi wẹ̀ tí ò ní sí omi ń bẹ̀. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá ìbéèrè. Tí a bá ti wá gbó, tó bá ti gbó tó bá ti kúnná, wọ́n á wá fi ewé yẹn wẹ̀ Ajagunà yẹn. Tó bá ń wẹ̀ Ajagunà yẹn, tó bá jẹ́ pé onítọ̀hún bá wà nítòsí, ẹni yẹn lá gbo ewé yẹn, òun lá dẹ̀ wẹ̀ Ajagunà yẹn fúnra rẹ̀. Wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní kọrin Ajagunà, wọ́n máa kọrin ẹgbẹ́, wọ́n máa kọrin ẹgbẹ́, onílù á máa lọ. Àríyá yẹn máa ń dùn gan. Ẹlòmíì lè ṣe lóru, wọ́n lè ṣe láàárọ̀, wọ́n lè ṣe lọ́sàn-án, kò sí ìgbà tí wọ́n lè ṣe. Lẹ́yìn tí ijó bá ti ń lọ, tí àríyá ti ń lọ, tí ìlú ti ń lọ, tó orin ti ń lọ, so tó bá wẹ̀ tán, á wá gbé sórí. Wọn ò ní romi díẹ̀, wọn ò ní ro omi Ajagunà, wọ́n á gbé sórí. Á wá bẹ̀rẹ̀ sí ní gba àdúrà, á máa ṣe ìwúre, ẹgbẹ́ mi ayé, ẹgbẹ́ mi ọ̀run, mo ti ṣe gbá kan, mo ti ṣàwo kan lónìí. So ṣùgbọ́n tó onítọ̀hún ò bá sí nítòsí, anybody ló lè bá wẹ̀, ó sì lè jẹ́ bàbá ẹgbẹ́ ẹ̀ náà ni á bá wẹ̀. Tó bá ti wẹ̀, wọ́n á kọrin, so wọ́n á dẹ̀ máa dá orúkọ onítọ̀hún á dẹ̀ máa wò ó ní fídíò call, òun náà máa ṣe ìwúre níbi tó wà. So tí wọ́n bá ti wá ṣe tán, ìkòkò tó jẹ́ kòkò Ajagunà yẹn, wọ́n á tó fi ẹ̀rọ yẹn tí wọ́n ti gbò yẹn náà ni wọ́n á tó fi wẹ̀ ìkòkò yẹn. Lẹ́yìn tí ìkòkò Ajagunà bá ti dúró, tí Ajagunà ti dúró, wọ́n á wá gbé Ajagunà yẹn, ẹni yẹn fúnra rẹ̀ tó bá wà nítòsí, fúnra rẹ̀ lá fi Ajagunà yẹn sínú ìkòkò Ìyálóde, ní ìkòkò Ajagunà. Lẹ́yìn tó bá ti wá fi sínú ìkòkò Ajagunà, ó wá dìpẹ́ǹdì irú ẹgbẹ́ tí ẹni yẹn bá jẹ́. For example, tónítọ̀hún bá jẹ́ ẹgbẹ́ inú omi, ó ní àwọn nǹkan tí wọ́n máa fi tẹ́lẹ̀ ìkòkò yẹn. Lẹ́yìn tó bá ti gbé Ajagunà yẹn sínú ìkòkò yẹn, ó ní àwọn nǹkan tí wọ́n máa fi tẹ́lẹ̀. Tónítọ̀hún tó bá jẹ́ pé ẹgbẹ́ ìrókò ni, ó ní àwọn nǹkan tó máa fi tẹ́lẹ̀. Tó bá jẹ́ pé ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ ni, ó ní nǹkan tó máa fi tẹ́lẹ̀ ìkòkò yẹn. Tó bá jẹ́ pé ẹgbẹ́ ará agbó ni, ó ní nǹkan tó máa fi tẹ́lẹ̀. Tó bá jẹ́ ẹgbẹ́ òfurufú, ó ní àwọn nǹkan mẹ́ta náà tí wọ́n máa fi tẹ́lẹ̀. Ó dìpẹ́ndì lórí ẹgbẹ́ tí onítọ̀hún bá wà náà ni nǹkan tó máa fi tẹ́lẹ̀, ìyẹn tó bá jẹ́ orísun ẹgbẹ́. So ibi tó jẹ́ orísun ẹgbẹ́ yẹn ni wọ́n máa fi tẹ́lẹ̀. Now tó bá wá jẹ́ pé ẹnìyẹn kàn affiliate mọ́ àwọn some group ni, wọ́n kàn máa pe orúkọ àwọn some groups yẹn síbẹ̀ ni, so that káwọn náà lè wá máa jẹun ní ibẹ̀. So bí wọ́n ṣe ṣe ni kó tó di pé wọ́n ṣẹ̀ kó yẹ̀pẹ̀ lé àwọn wọ̀nyẹn lórí. Tó bá jẹ́ pé ẹgbẹ́ inú tàbí orí àpáta ni, ó ní àwọn kan tí wọ́n máa fi tẹ́lẹ̀ tí ẹgbẹ́ orí àpáta fi mọ̀ pé ilé àwọn nìyí. So bí a ṣe ń fi ìdí ẹgbẹ́ lélẹ̀ nìyẹn. Now àwọn bá ti wá kó yẹ̀pẹ̀ sí dé ibì kan, now ni wọ́n á ṣe wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn fruit sí. Gbogbo group kọ̀ọ̀kan ni wọ́n dẹ̀ ní favourite fruit wọn. So gbogbo àwọn favourite fruit yẹn ó gbọ́dọ̀ wà nínú gbogbo àwọn èso tó bá kù tí wọ́n máa fi sí. So tó bá dẹ̀ fìdí ẹgbẹ́ lélẹ̀, tí onítọ̀hún bá ní agbára, pàápàá bóyá owó tẹ́nìyẹn ìsan fún ẹni tó bá fi lélẹ̀, tó bá pé owó tó bá ṣe dáadáa, wọ́n á pa ewúrẹ́, wọ́n á pa àkùkọ adìyẹ lórí Ajagunà, because Ajagunà nǹkan akọ nìkan ló ń gbà.
so now tó bá jẹ́ pé ó yẹ kí wọ́n ṣe ìyálóde pẹ̀lú ipò ajagunà yẹn so ìyẹn tó bá yẹ pé ibi tí wọ́n bá ti fẹ́ ṣe tó bá yẹ pé ìyálóde bá ti wà ń bẹ̀ tí ìyálóde ti pọ̀ ń bẹ̀ ó possible kó jẹ́ pé ajagunà nìkan ṣoṣo ni wọ́n á ṣe fún ẹnìyẹn ṣùgbọ́n tí kẹsẹ̀ ẹnìyẹn bá gbà pé kàn ṣe ìyálóde pẹ̀lú ẹ̀ so tàbí ẹnìyẹn bóyá ìyálóde ni nínú ẹgbẹ́ tó wà so dandan ni tó bá ṣe ajagunà kàn ṣe ìyálóde ewé tí wọ́n máa fi wẹ ìyálóde ó ní ewé mẹ́rin tó jẹ́ ewé ìyálóde ó ní ewé oríṣi mẹ́rin tó jẹ́ ewé ìyálóde eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ jù ní ìyálóde funfun ìyálóde pupa wọn ló tán lẹ́yìn yẹn ó sì ní ewé míì tó jẹ́ oríṣi méjì tó jẹ́ ewé tó hù jáde níbi tí ìyálóde jókòó sí nígbà tí ìyálóde wá sílé ayé ó sì ní nǹkan tí ó rọ̀ mọ́ ńgbà yẹn tẹ́ bá lọ wo fídíò mi tí mo ti ṣe sẹ́yìn ẹ máa rí àwọn history yẹn tí mo ti sọ àwọn ìtàn yẹn tí mo ti sọ síbẹ̀ ewé mẹ́rin tó dìde tó hù ní ibẹ̀ ewé mẹ́rin yẹn ni ewé ìyálóde so ewé mẹ́rin yẹn gbọ́dọ̀ wà mọ́g pẹ̀lú àwọn ewé tó kù tí wọ́n máa fi wẹ ìkòkò ìyálóde wọ́n dẹ̀ ní nǹkan tí wọ́n máa fi sínú ìkòkò ìyálóde yẹn ó dẹ̀ lóye tó gbọ́dọ̀ jẹ́ so bí ìyálóde nǹkan abo ni ìyálóde ń gbà nǹkan abo ni ìyálóde ń gbà now tí ẹ bá ti ń fìdí ajagunà àti ìyálóde tó jẹ ojú ẹgbẹ́ méjèèjì ní í ṣe ojú ẹgbẹ́ so òun ni complete ojú ẹgbẹ́ tẹ́ bá ń fi lélẹ̀ a tún lè fi kún ká tún máa di ẹrù ẹgbẹ́ fún ẹnìyẹn. àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá ìbéèrè. bí ojú ẹgbẹ́ ṣe rí nìyẹn ṣùgbọ́n mo sọ ní ìbẹ̀rẹ̀ wípé ó ní àwọn nǹkan tí ó bá ń ṣèyàn tí wọ́n fi lè ní kéèyàn fìdí ẹgbẹ́ lélẹ̀ àkọ́kọ́ ná ẹni tó bá ń wá ọmọ tó ń wojú Olódùmarè fún ọmọ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ kéèsì tá a wò yìí pé àìsàn ara ni ó ń ṣèyàn tí ò fi lè rọ́mọ bí ó ṣeé ṣe kó jẹ́ pé eléyìí tó pọ̀jù látọwọ́ ẹgbẹ́ ni ẹgbẹ́ ènìyàn tí ó bá jẹ́ pé ẹgbẹ́ bá ń ṣèyàn tẹgbẹ́ bá ń wà nídìí ọ̀rọ̀ èèyàn kéèyàn má rọ́mọ bí ẹgbẹ́ lè fún ẹ ní fibroid ẹlòmíì ó lè jẹ́ ẹ̀dà ó lè jẹ́ kí inú máa gbóná ó lè jẹ́ kí mẹ́ni oríṣiríṣi ọ̀gán ni ó lè mú wá so ní ìgbà tí ìwọ fúnra rẹ tó ti bá ẹgbẹ́ ẹ̀dá májẹ̀mú tí a ò dẹ̀ mọ̀ ńgbà yẹn so tí irú ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ wọ́n á ní pé kó lọ fìdí ẹgbẹ́ lélẹ̀ kó tó àárín òun àti ẹgbẹ́ ṣe níbi tí wọ́n bá ti ń fìdí ẹgbẹ́ lélẹ̀ fún náà ni wọ́n á fi máa yí májẹ̀mú yẹn padà májẹ̀mú àìrọ́mọbí májẹ̀mú àìnílọ́mọ láyé mo yí májẹ̀mú ọ̀hún padà mo tún májẹ̀mú yàn ojú ẹgbẹ́ yẹn ni wọ́n ti máa tún májẹ̀mú yàn fún òjò ń rọ̀ ojú ẹgbẹ́ yẹn ni wọ́n ti máa tún májẹ̀mú yẹn yàn fún yálà bóyá ẹni tó ti ní májẹ̀mú ikú lójú ẹgbẹ́ yẹn ni wọ́n á ti yí májẹ̀mú ikú padà fún bóyá ẹni tó ti ní májẹ̀mú ibi kan lójú ẹgbẹ́ yẹn ni wọ́n á ti yí májẹ̀mú yẹn padà fún so ẹni tí ó bá ń dun ipò ńlá kan yálà ipò ọba tàbí ipò òṣèlú tàbí ipò gọ́vnọ̀ tàbí ipò kankan ó lè fìdí ẹgbẹ́ náà lélẹ̀ so tó bá fìdí ẹgbẹ́ lélẹ̀ tó bá ẹgbẹ́ dá májẹ̀mú so ipò yẹn á lè bọ̀ sí tàbí ẹni tí àìsàn ń ṣe tàbí ẹni tí àìsàn ń ṣe tí wọ́n ti ń wò pé bóyá àìsàn yìí ó ṣe ṣe kó yọrí síkú tó bá fìdí ẹgbẹ́ lélẹ̀ fún ẹgbẹ́ ayẹ kó yẹn dẹ̀ mú àìsàn kúrò lára ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó fà á pé tí wọ́n fi sọ pé kéèyàn fìdí ẹgbẹ́ lélẹ̀ yálà ogun kan léèyàn ń bọ̀ ṣé wọ́n ti wòye pé ogun yìí ṣáà rọrùn láti pé kógun yìí lè ṣẹ́ tó bá fìdí ẹgbẹ́ lélẹ̀ ogun yìí dandan ni á ṣẹ́ tàbí níbi iṣẹ́ èèyàn ni wọ́n ti ń gbógun ti èèyàn ní oríṣiríṣi ọ̀nà so oríṣiríṣi àwọn nǹkan ṣùgbọ́n inú ìwádìí láti máa mọ̀ pé ó yẹ kẹ́ni yìí ò fi ìdí ẹgbẹ́ sí lélẹ̀ ẹgbẹ́ dẹ̀ yàtọ̀ sí òòṣà ẹlòmíì àwòye pé wọ́n ti ṣọ́ọ̀ṣù fóun òun ti fìdí ẹgbẹ́ lélẹ̀ nìyẹn rárá o kò rí bẹ́ẹ̀ ẹlòmíì á sọ pé wọ́n má ṣe olókun fún òun ó ṣe ìṣòro tó ń ṣe ẹ̀gàn kó má lọ sí pé bí ṣíṣẹ́ ọ̀ṣun ṣíṣẹ́ olókun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó jẹ́ pé ẹgbẹ́ gangan ló nídìí àti mójútó. àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá ìbéèrè. so ṣùgbọ́n bí ẹgbẹ́ ṣe dáa tó
láti fìdí ẹ̀ lélẹ̀. A gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú ẹgbẹ́. Because tá a bá ṣètọ́jú ẹgbẹ́ yẹn, it's like o kó ọmọ wá sílé pé kọ́ ọmọ wa máa bá ẹ gbé kó lè máa rí wọn ránṣẹ́, kó wá febi pa wọ́n. Ìwọ máa jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, so odidi èdè ò ní fẹ́ gbẹ́ lóúnjẹ, odidi ọ̀sẹ̀ kan ò ní fẹ́ gbẹ́ lóúnjẹ, odidi oṣù kan náà ò tún ní fẹ́ gbẹ́ lóúnjẹ, bó lè jẹ́ ẹ̀kan ṣoṣo, ẹlòmíì oṣù méjì, oṣù mẹ́ta, ẹlòmíì odidi ọdún kan. Ẹ dẹ̀ wá rò pé inú àwọn ẹgbẹ́ yẹn á dùn, wọn ò ní dùn sí yín. Bó lè jẹ́ once in a month ẹ máa take care àwọn, ẹ máa fún wọn ní oúnjẹ. So tẹ́ ẹ bá lè gbé tira, ẹni tó bá bá yín fi lélẹ̀, ẹ jẹ́ kí ẹnìyẹn kó gbé tira, á lè máa ṣètọ́jú wọn. Tó bá jẹ́ pé ẹ̀kan láàrin oṣù lẹ bá lè send nǹkan tágbára yín bá gbé sí wọn, bó jẹ́ èso wọ́n á fi rà á fún wọn. So ọjọ́ tó bá ká adìyẹ bóyá bí àkùkọ, tẹ bá ní ìyálòde pẹ̀lú ẹ̀, á jẹ́ pé àkùkọ àti abo adìyẹ, so wọ́n á fi bá yín kẹ́ wọn. So bóyá láàrin oṣù mẹ́ta tàbí oṣù mẹ́fà tí wọ́n bá ní àǹfààní àti pa ewúrẹ́ fún wọn, wọ́n á fi kẹ́yìn wọn. Ṣùgbọ́n ẹ̀kan lọ́dún ẹ gbọ́dọ̀ máa ṣe ọdún fún wọn. Òkú ọ̀dọ́ kẹ́ ẹ wà ń bẹ̀, kẹ́ ẹ jó, tẹ bá tẹ̀ tún ní àǹfààní àti wà ń bẹ̀, ìyẹn náà tún dáa. Ṣùgbọ́n tẹ̀ bá ní àǹfààní àti wà ń bẹ̀, ẹ sẹ́ẹ̀dì nǹkan tẹ́ ẹ bá lágbára, wọ́n á fi bá yín ṣọdún fún ẹgbẹ́ yín. Ẹ dẹ̀ pè ní fídíò débi tó jẹ́ pé ẹ fi lè rí tẹ́yìn náà inú yín á dùn wípé ẹ ṣọdún fún ẹgbẹ́ yín. Àwọn ohun tó ṣe pàtàkì lórí fífi ìdí ẹgbẹ́ lélẹ̀ nìyẹn. Wọ́n máa pẹ́ yín kan á ti máa béèrè ìbéèrè wípé àwa tá ti wá fìdí ẹgbẹ́ lélẹ̀ tí wọ́n ṣe bí ẹ ṣe sọ yìí ńkọ́, tí wọ́n bá fìdí ẹgbẹ́ lélẹ̀ fún yín, tí wọ́n ṣèwádìí ẹgbẹ́ yín, kí wọ́n mọ ẹgbẹ́ yín tí wọ́n pè síbẹ̀, tí wọ́n kàn fìwé pé ẹgbẹ́ kan lẹ ṣáà wà, àṣà ti fìdí ẹgbẹ́ lélẹ̀ fún yín, tàbí gbogbo ẹgbẹ́ ayé pátápátá la pè síbẹ̀, kò sí nǹkan kan ńbẹ̀, kò sí nǹkan kan ńbẹ̀. Tó bá ṣe pé ní àsìkò yẹn ẹ kàn rí pé nǹkan improve, ó wá bẹ́ẹ̀ ni, ó wá bẹ́ẹ̀ ni, tàbí bóyá ìgbà yẹn bóyá àwọn ètùtù kankan tẹ́ ẹ ṣe òun ló ṣìnà. So nǹkan tẹ́ ẹ lè ṣe ni pé ẹ padà fìdí ẹgbẹ́ yín lélẹ̀ lọ́dọ̀ àwọn tẹ́ bá rí pé wọ́n bá mọ̀ ń pa ẹ̀, tí wọ́n á ṣe ìwádìí ẹgbẹ́ tẹ́ ẹ wà, tí wọ́n á sọ fún yín tẹ́yìn gan náà á ní feelings pé yes, yálà mo ti ń là rí nǹkan tó jọmọ́ irú eléyìí. So ẹ padà fìdí ẹgbẹ́ yẹn lélẹ̀, eléyìí tó ṣe kò sí nǹkan kan bẹ̀. So ẹgbẹ́ yín á ṣẹ̀ wá jókòó tì yín, ohun tí ẹ lè ṣe nìyẹn. So ó ṣeéṣe kẹ́yìn kan máa béèrè pé bàbá fìdí ẹgbẹ́ lélẹ̀, so ṣé bá ṣe wà títí lọ nìyẹn, tàbí ẹni tó bá sọ pé tóun bá tẹ ifá pé ṣé bí wọ́n ṣe ní ifá yẹn títí lọ nìyẹn. So ìbéèrè yẹn bóyá tí ẹ bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ, màá ṣe ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín. So ó ṣe pàtàkì téèyàn bá lè fìdí ẹgbẹ́ lélẹ̀ láti pé kéèyàn lè fi tán gbogbo ogun tàbí ìṣòro tó bá dé báyàn. Tàbí ẹlòmíì dẹ̀ lè wà tó jẹ́ pé àwòrán pé òun fẹ́ súnmọ́ ẹgbẹ́ òun síwájú àti síwájú sí, kó fìdí ẹgbẹ́ lélẹ̀. Tó bá fìdí ẹgbẹ́ lélẹ̀, á lè connect pẹ̀lú ẹgbẹ́ rẹ̀ padà, á lè connect pẹ̀lú ẹgbẹ́ rẹ̀ padà. So àárín òun àti ẹgbẹ́ rẹ̀ á lè gún. Ẹ̀yin tẹ́ bá ń wò pé ṣé báwo lèèyàn ṣe lè mọ̀ pé bóyá ẹlẹgbẹ́ ni òun, ẹ padà lọ wo àwọn fídíòsì mi. Tẹ́ bá wo fídíòsì mi kò ní ìdí kọ́ṣẹ́ tó dáfá fún yín kẹ́ tó mọ̀ pé ẹlẹgbẹ́ ọmọ ni. Even though tẹ́ bá wo àwọn fídíòsì mi gan kò ní ìdí kọ́ṣẹ́ tó sọ fún yín pé irú ẹgbẹ́ báyìí lẹ wà, because gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà ni a ti ṣe ní onírúurú. So ibi níbi tí a máa fi ètò yìí tì sí lónìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní àǹfààní àti wo fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí ẹnìkan láti pé kẹ́ lè fi ran onítọ̀hún lọ́wọ́. Ẹ subscribe sórí YouTube channel Ọba Àṣà Àgbáyé, kí ẹ dẹ̀ like, kí ẹ comment, ẹ fi eléyìí ẹ fi ran ilé iṣẹ́ yìí lọ́wọ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá ìbéèrè. Ẹ jẹ́ máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ Royal Africa Heritage Promotions fún àtìlẹ́yìn wọn lórí ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń support ilé iṣẹ́ Royal Africa pẹ̀lú àṣírí ìjìnlẹ̀
tí ètò yìí tó fi ń ní tẹ̀síwájú sí. Tí ẹ bá fẹ́ pè mí fún ìwádìí láti mọ̀ bóyá irú ẹgbẹ́ tẹ́ wà àti láti mọ̀ bóyá ẹ gbọ́dọ̀ fìdí ẹgbẹ́ yín náà lélẹ̀ àti pé bóyá ẹ mọ̀ bóyá àárín ẹ̀yin àti ẹgbẹ́ yín sì gùn, ẹ bá pè mí direct orí WhatsApp ní kẹ́ ti send message sí mi. Tẹ́ bá máa send message ẹ máa dá orúkọ yín, ìlú ibi tẹ́ ti bá mi ń sọ̀rọ̀. Tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Ìwó ní Ọ̀ṣun state lórí orílẹ̀-èdè Nàìjíríà. Tó bá jẹ́ pé ní ìlú òyìnbó local state àti orílẹ̀-èdè tí ẹ bá wà, ẹ wá sọ pé mo fẹ́ ṣe ìwádìí. Ẹ má kàn ṣe hi, tẹ́ bá ṣe hi mo lè má respond because àwọn èèyàn pọ̀ tí mo ní láti respond sí message wọn. Ẹ sọ nǹkan tí ẹ fẹ́ gangan. Mo fẹ́ ṣe ìwádìí tàbí ẹ send the consultation fees, consultation list. So màá send the consultation list. So then ó ṣe yẹ kí ìwádìí yín take 2 or 3 days. Ó ṣe yẹ kó take 2 or 3 days. Tẹ́ bá san owó lé ní ó ṣe ṣe kó take either 2 ọ̀la tàbí ọ̀túnla kẹ́ tó rí gbà. So nítorí pé nìkan déédéé kàn ọ̀nà tí àwa ń gbà ń ṣe ìwádìí ó jẹ́ ọ̀nà tí a ní láti farabalẹ̀ so that ẹ lè rí àwọn authentic àwọn nǹkan tí ẹ fẹ́. Ẹ jẹ́ máa tó fi eléyìí invite gbogbo àgbáyé sí Odò Ìjà International Water Festival. Phone number tí ẹ máa fi send message sí mi lórí WhatsApp ẹ máa pè òun ni 08033702625. Ẹ jẹ́ máa fi àsìkò yìí invite gbogbo ẹ̀yin olólùfẹ́ mi sínú ọdún Odò Ìjà International Water Festival. Eléyìí tí a máa ṣe ní ìlú mi ní Palace Ọba Àṣà Àgbáyé ní ìlú Òkè-Ọ̀kà Àkókó ní ìpínlẹ̀ Ondo ní August 5 and 6, Monday and Tuesday, Monday 5, Tuesday 6. Tuesday yẹn gangan là ń lọ sí Odò Ìjà ní àárọ̀ ní ìlú Òkè-Ọ̀kà Àkókó ní ìpínlẹ̀ Ondo. A sì ń fi eléyìí ń béèrè fún support yín fún ọdún yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń ṣe lọ́dọọdún, ikú ò ní pa yín fún wa, àrùn dẹ̀ ní ṣe yín. Odò Ìjà á dẹ̀ máa bá wa tán gbogbo ìṣòro tàbí ogunkógun tó tì bá dojú kọ yín. Ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ àwọn tí wọ́n ti ń ran ọdún náà lọ́wọ́, ẹ ní àǹfààní ẹ send message sí mi tẹ́ni pé ẹ fẹ́ support ọdún Odò Ìjà International Water Festival. Màá dẹ̀ send the account number sí yín orí WhatsApp ní kí ẹ ti bá mi sọ̀rọ̀ torí ẹ lè máa pè kí n má ní àǹfààní àti tètè gbé call títí di àsìkò míì tá a máa tún mú àkọ́tún ẹ́písòdù míì wá fún yín. Ikú ò ní pa yín, ikú ò ní pa mí, ikú ò ní pa gbogbo àwọn olólùfẹ́ wa pátá. Ire o. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá ìbéèrè. Royal Africa. Ló ti wà tipẹ́tipẹ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá ìbéèrè. Ọba Àṣà